wọn bá lé bàbá wa bí ìdí èṣù wọn. ọlọ́sẹ̀kọ̀ ọlọ́mọdàbà ṣe ní rọrùn ọlọ́mọdé jẹ́ àmọ̀lẹ́nà kó wọ́n náà dọ́ka bàbá wọn ló ń gbọ́ ọlọ́jọ́ wọ́n jẹ parímarí lára o bàbá wọn láyé nìkan ọlọ́mọdé parímarí lára o ọ̀làlá haúlà àwọn bàbá ní wọ́n bọ̀ níbi àdúrà kí àwọn bàbá wa alàkàlífà kí wọ́n fún aníṣẹ́jú díẹ̀ wọ́n bọ̀ bẹ́ẹ̀ kí wọ́n fún aníṣẹ́jú díẹ̀ torí ọlọ́run bàbá tí bá wa sọ̀rọ̀ ọlọ́run bàbá bá wa sọ̀rọ̀ ọlọ́run tó bá wọn tẹ́ ẹ lọ́rùn tó mọ̀ pé ibi tí wọ́n fẹnu kọ́ ní òdodo ọ̀rọ̀ kàrámà àwọn ẹni ọlọ́run lára àwọn ẹni ọlọ́run ni ó yá o àfọwọ́n ìjánu ìyàwó àgbà ìyàwó àyọ̀ká nínú ilé wọ́n tẹ́ bí bàbá wa ṣàkóso káàdì yíyà 2,000 naira owó ìwọ̀n bàbá wa ọ̀nà ìbíká ẹ̀rọ ọlọ́run èmi náà fún ara mi lápapẹ̀ nígbà àwọn ọmọ táà náà bí kọ́ lóṣù wọ́n tẹ̀yẹ̀ tó gbèsè ayé àfọwà Al-Mustafa tí wọ́n ṣe kúkọ dáadáa báyìí 1,000 naira ẹ̀rọ ọlọ́run bàbá wọn لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. Gbogbo wa a ti jèrè lónìí. Alhamdulillah. Wọ́n ní gbogbo wa láti jèrè bó bá gbàgbé wọn ló ṣe ṣáámi. Gbogbo wa náà láti ti ṣoríire. Oríire ti jẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan wọn lápapọ̀. Bí ṣe ń dá fún wa lójú ayé bàbá wa dàná lẹ́yìn wọ́n yìí náà lọ́lọ́jú ó dá fún wa mọ́ kí ọlọ́run ọba tó tó kí ni ọba kàyàkàyà sí ni bí mo ṣe fẹ́ ṣe rè yóò sì máa ṣe bẹ́ẹ̀ nìkan ò lè dí lọ́wọ́ ní tí mo fẹ́ rè ọ̀nà tí mo fẹ́ gbà rè àbí kí gbogbo ayé bọ́lọ́run bá bẹ̀ tẹ́nìkan ò sì lè dá ọlọ́run padà kú bẹ̀. wọ́n fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid tadullu ala annahu al-wahid. Tó jẹ́ kí ẹkùn mi kó máa níwọ̀n. Ẹkùn pọ̀. Ẹkùn Allahu. Bí ẹ bá rí àwọn tí ẹ bá rí bàbá rẹ̀ lórí ìkàlẹ̀ tàbí níwájú tàbí tó wúrò ẹ̀ nínú ilé. Yóò dára tó mú. Kò mọ iye dọ́lọ̀ ṣe fún. La ilaha illallah. Ẹ lọ bí àwọn ọmọ òrukàn léèrè pé báwo ló ti ṣe rí. Gbogbo ẹni ọlọ́ ní bó ní bàbá láyé kò ìmọ̀ yìí. Allah. Aláàjì Yusuf kò ìmọ̀ yìí. Ẹkùn Allahu. Nígbà tí bàbá ẹni tó jáde pé bí a bá lọ forí àwọn ẹni mo ń wò gbogbo wàhálà tí mo fà káàkiri ni mo mọ̀ pé mo lẹ́nìkan lé ní. Nígbà tí wọ́n ti papò dáná mo ti jókòó ara mi jẹ́. Fi kulli shay'in lahu ayatun tadullu ala Ló bá ti dá kẹ̀kẹ́lẹ̀ nígboro tí mo ti lọ fà á tí mo lẹ̀. Kò sẹ́ni tí mi ò gún. Kì í ṣe jàgídíjàgọ́ orí mímọ̀ náà ni ó. Orí mímọ̀ ni ó. Tí mi ò dálù, àbákí tó wọlé mi lọ nílé àkọ́kọ́ gba bínú. La ilaha illallah. Wọ́n á ní Ibrahim Amáyọ̀ àrùn bẹ́ẹ̀ ni. Wọ́n máa tó wá o. Ní mo la dín bọ̀ òní ìhó lágbára. Ibi báyìí mo ti bọ̀ ó tún ọ̀dà àgbórí ẹwà. Ta ni mo fẹ́ gbórí fún? Sẹ́yìn ò ní jókòó rẹ̀. Ẹkùn Allahu. Ìtọ́ ti ṣe síbẹ̀ náà yóò máa ṣiṣẹ́. Ẹ̀yìn
ṣe họra. Yóò padà dégbò ní. Nítorí wá jẹ́ kẹ́kùn mi náà kó wá mọ níwọ̀n. Ó náà ní pé gbogbo àwa tí bàbá ọlọ́gbọ́n ni tí wọ́n fi sílẹ̀. Tí ó wá sí fi sí náà. Allah. Alhamdulillahi. Àti inú ilé àti ìta tí ó sí fi sí náà. Alhamdulillahi. Tí fìtínà bá bẹ nínú ilé tí ó sí níta, nínú fìtínà nìyẹn wà. La ilaha illallah. Bí a bá bẹ nínú tí fìtínà bá bẹ ta, tí ó sí nínú ilé, èyí sì lè rẹ́rìn. Torí fìtínà lílú lágbára ju fìtínà ta lọ. Yóò ló wá jẹ́ kí ẹkùn mi kó mọ níwọ̀n nípa bàbá àbọ́lọ́gbọ́ jẹta tí wọ́n fẹ́ papòdà tán tí kálukú wá ń dì wọn ẹni tí wọ́n lórí mú ẹni tí wọ́n lẹ́sẹ̀ mú bàbá àbọ́lọ́gbọ́ ọ̀tà lẹ́yìn wọ́n dì wọ́n lórí mú wọ́n lọ jókòó sí lórí wọn agbórí wọn sẹ́sẹ̀ alájà nílẹ̀kẹ̀ wá fowó pa wọn là àwọn ọlọ́pọ̀ ní aago mélòó wọ́n ní aago kan ọkùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọkùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún dájú aago kan náà bó bá ti lé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́gbẹ̀ẹ́kù lára rẹ̀ àwọn ẹgbẹ́ mi kó ní bálọ̀ ẹgbẹ́ mi wọ́n ní yàrá kẹwàá ta aṣọ bò ní lórí aṣọ tí mo fi múra ẹlẹ́lẹ́ ìdábò ní lórí bẹ́ẹ̀ náà láti ṣe fún bàbá wa ẹgbọ́n ń bọ̀ ti jẹta nígbàgbò kẹwàá di aago kẹ ó lé ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní bàbá àgbà tàná wọ́n ṣẹ̀ wá wọlé àbí tàná kọ́ wọ́n á wọlé lọ ìṣí aṣọ lórí wọn tí wọ́n ṣí aṣọ lórí wọn wọ́n kàn bá pé ẹ̀mí ti kú lára wọn. Lágbà tí wọ́n ti lọ lẹ́ẹ̀mejì náà ni wọ́n ti yọ ọdún wọn ni tàbí tèlé ní nǹkan bí aago mẹ́ta kọ́ ni máa ń jì torí oorun ni mo ń sùn ní òṣàdó àrí. Ẹ̀kùn ọlọ́run, iná náà sì mẹ́ìtọ́, wọ́n wà áyò bí ìdíkiri. Wọ́n náà ni wọ́n ṣe gbogbo ẹ̀. Abọ́lọ́pọ̀ jàdá tó ṣe lára ní kò mọ́ níwọ̀n. Áyò bí ìdíkiri. Gbàgbọ́ àbùrù mi. Ẹ̀kùn ọlọ́run. Fi kéwúlẹ̀ fún ọ̀tẹ́. Ẹ̀kùn ọlọ́run. Àwọn ọmọ ní kéwú tó máa kú. Àyò ìbẹ̀bẹ̀ tó ń kú ìbẹ̀bẹ̀. Ẹ̀kùn ọlọ́run. Ètí o ti gbé tí mo fẹ́ sọ lọ. Ẹ̀kùn ọlọ́run. Adáwọ̀ Ìtí wá ṣe nínú ayé ó pọ̀. Ó pọ̀ gan, ṣe rí pé ìkẹ́rù ewu wọn ni mo tún wọ̀ yìí. Ló ń jẹ́ kápá yẹn máa fi bíye. Àbí báwo bọ́ ni? Ẹ̀kùn ọlọ́run. Aago mẹ́ta wà láàrin mọ́kàn ọ̀rọ̀ ayọ̀ wá ní ìbáyìmọ̀ ohun ló sùn dídé Kùránì wà láì tó mú mi lájú nìyàn. Mo bá dìde bá ṣàlùwàlá mọ́yà bẹ̀rẹ̀ sí yẹn lẹ́bílà ìyàwó mi ti bí yẹn retí pé bóyá máa wọ ilé wá mo ti ní kò sí ẹ̀rù tí jẹ́kẹ́lẹ̀ kan máa bá dé. Àti wọ́n fẹ́ láyé ni mo fi ṣeré. Iṣẹ́ ti yàtọ̀. Àsìkò sí kò ṣeré. Ẹ̀kùn ọlọ́run. Lórí ọmọ ara dúkì. Kò sí bẹ́ẹ̀ mọ́. Bàbá wa ọ̀tẹ́. Adáwọ̀lá wáyà tẹ̀wọ́. Ó kí bàbá wa ló pẹ́ àgbà. Adáwọ̀lá wáyà tẹ̀wọ́ ṣe. Àbíbá ọgbọ́n
nù. شيخ Mo bá tẹnu ma ní tí tó ma mi nú ni pé ààrẹ jẹ́ àjíbá ilé tiwa. Inú ilé náà láti rí àjíbá. الحمد لله Wọ́n nínú ilé mi wọ́n rẹ̀ jẹ́ àjíbá fún ní ọdún mẹ́wàá ni. الله Kí wọ́n wá tó rẹ́ni tí wọ́n fi síbẹ̀. Kọ́kọ́ lọ parí kéwú náà. Wọ́n bọ́ ọ̀nà ilé kéwú. الله Wọ́n tí lọ́sà wọ́n lè yẹ́ ẹgbẹ́ lóòrùn tẹ̀. الله Ìdáyì. حياكم الله Nǹkan máa fáátà wáyà kúrútù. Nǹkan máa fáátà àwọn fúnnilámù. A tún yẹ kúrútù. Súnmọ̀ láàyò tìrí kùú àbádẹ̀. لا اله الا الله Nǹkan náà máa bọ́ mọ́ ẹ̀ lọ́wọ́. Bó bá bọ́ tó kìí ṣe gbogbo tó bọ́lẹ̀ yẹ tó padà rí he. لا اله الا الله Nǹkan mi pé tó bá ti bọ́, ó bọ́ náà nù. الله Ìdáyì, kẹ́lẹ̀kẹ́lẹ̀ wa ni ló jẹ́ àyípa bàbá mi pé ọ̀hà agbọ́jú wá kàn báyìí, Ibrahima, ọ̀hà lọ lè kí níbo mo ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. حياكم الله الحمد لله رب العالمين Ọlọ́bẹ̀ ṣe máa ní ọmọ àádọ́ta ọdún ó ṣì dá. Bí ọba dé láti ní síra ẹ̀ kan kéwú. Ẹ bá mọ ọmọ àádọ́ta ọdún ó ṣì dá lápá kìíní. حياكم الله Bí ẹ bá ń bẹ lọ́mọ àádọ́ta ọdún wọ́n bá ṣe ń dá. Ibi jẹ́ àwọn àbádé yìí. Kí ẹ wá balẹ̀ bí táwọn afọ́ wá balẹ̀ yìí. Àwọn aṣa ànímù lọ lé. Kí ẹ wá ní kó wá lọ bẹ̀rẹ̀ kí wọnú ni. Wà máa ní yóò àìlímù ní. Ààrẹ tó fẹ́ kọ́ yín gan níbo Ẹ dàkún, mo kí bàbá àgbà olóhùn gbọ́lẹ̀ kan sí. ṣe Bàbá Usmanu. Ọlọ́run jẹ́ ṣe pẹ́. Ọlọ́jẹ́ kárí bàbá wa Khalifa tó nípa o. Mo kí bàbá wa lókè ògùn. Bàbá wa lókè Ògùn. حياكم الله أول صالحين Àwọn àdùsọ ní àbílẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni, حياكم الله Mo kí bàbá wa olórí ẹbí. bàbá olórí ẹbí wọ́n kí o. أدام الله حياته Járí wọn pẹ́. Ọlọ́jọ́ kò jẹ́ rí àwọn àgbàlagbà pẹ́. آمين Bàbá wa ìmáàmù wa nínú Tọ́ṣì. Ìmáàmù gbogbo tó ṣe Ìmáàmù gbogbo tí ń jẹ́ ìtọ́ṣì pátá. Mo kí bàbá Ọ̀pẹ́bì. Bàbá wa pẹ́ bí yìí tí wọ́n sọ̀tọ̀ wọn bàbá wọn lẹ́ẹ̀kan ni. Àwọn àti bàbá bàbá Tàná. Bàbá wa tàná tí wọ́n ṣe ìṣíwọ́ṣẹ́ yìí. Irọ́ tó ṣe òkè wọ́n ṣe sí wọ́n ṣe. Bẹ́ẹ̀ni, kò tí pẹ́. Àwọn ọmọ kíwà àkọ́kọ́ lọ́dọ̀ bàbá wa Amílùjẹ́ṣì. Àwọn tí wọ́n ń tẹ̀lé wọn gan rí. Bẹ́ẹ̀ bá ń wá gbogbo àsìlárù tó bá rújú, wàhúwà yóò hà lílù ha. حياكم الله Wọ́n ṣe wà lẹ́kùn ní wọn tún máa kẹ sára bá ní Gbogbo wọn. àwọn àṣírí náà àgbàlagbà ń lò. Àbá Sákírù kọ́nù. Ọlọ́lọ́hun ni Owó ní kọ́nà. nǹkan bá ìlú ká. Àṣẹ ìtó kànù, àwọ̀dà, àrẹ́gọ́dà, ẹgbà. Sákírù mo ti hé, mo wá sàgórí bẹ́. Àwọn ànù, Ní gbogbo olú tọ́sí. ẹ̀yọ̀ bá náà máa mọ̀ jù. Ẹ wá sit right. Oníkálukú jókòó dáadáa. Àlùbáríkà Ọlọ́run fẹ́ Ó sọ̀kalẹ̀. ti ń sọ̀kalẹ̀ rẹ́dì. Ẹ wá dà níyàn. Dàníyàn. Ẹ ń ṣàlọ́ bàbá ọ̀tẹ́ lọ́wọ́ ni. Àbá ọ̀tẹ́. Bẹ́ẹ̀ni. حياكم الله Bẹ́ẹ̀ni, múmú ní ló gbé. حياكم الله أدام الله حياته Ẹ dákun ẹ bá mi kí kò sí Ọlọ́run lẹ́ẹ̀kẹ́ sí. Bàbá wa ṣéwò náà yí sá. Ọlá yìí mi ká. Ọlá yí ó yí mi ká. حياكم الله Lójú bá tún darí ẹ̀ padà tó lẹ̀ kí ọlá yí ọ ká. Yóò sì máa yí ọ náà ni o. Mo sì tètè ya darí ẹ̀ sóta ara mi kí ọlá yí mi ká. Ọlá yìí wá ká. Ìwíwá wọn ni ó yà mí lẹ́nu púpọ̀. الله A máa ṣe wàhálà láti pẹ́ lómi ni. Yóò tún fọ àkọsí. Yóò wá ní mo lóde. Tàbí kẹ́ pé bí Èmi ilé ní ká pé iye. mo ní kí ní jẹ́ Ilé bàbá ọlọ́gbọ́n bí.
Wọ́n bá bí ìkẹ́kọ̀ọ́ yà ní Muhammad. Bàbá wa ṣéwò náà yí sá ọ̀tẹ́ bí bẹ́ẹ̀ ọba máa bí dé sí àná. Bó bá rújú, bọ́ bá dáàmà àmì dé sí tàná, ṣe bí àmì dùn ṣe dé sí tèní náà rí. Inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. Àtàrí ẹ̀ àtòkú ẹ̀ wọ́n sì darí èmi wa lọ́sọ̀dọ̀ Ọlọ́run. Wọ́n darí èmi wa lọ́sọ̀dọ̀ Ànábì Muhammad. Inna salati wa nusuki Ẹ̀tẹ́wọ̀ yìí síwájú Ọlọ́run. Kẹ́kọ̀ọ́ bá mi ṣe àní àdúrà mẹ́ta mo fẹ́ ṣe fún bàbá wa Ṣéwò náà Ìsá. Àti lórin ilẹ̀ tí bọ̀ wá. Nítorí ìdókòó yìí, ẹ wá pọ́n wa lé, ẹ jù wá lọ lọ́dún orí, èmi ṣe fẹ́ wo fo 39. Ṣé ó yẹ báwọn? Mo ṣe fẹ́ wọ 39. Ló di yé, ọlọ́jẹ́ ìwọ̀ láyọ̀. Ṣéwò náà Ìsá, àwọn ti kọjá 50. Ìhùn náà, àdúrà mẹ́ta ni mo fẹ́ ṣe yìí, látara nínú jẹ́ ìṣíkáwọ́ náà tẹ́lẹ̀ wọ́n ṣe ìdí lọ́gẹ̀rẹ̀. Tó oṣòwò ni wọ́n ti káàkiri. Gbogbo wọn ló dì mí ní àjọ náà kàn án bẹ̀. Ní àmì kéṣì náà máa wá lógún bàbá, wọ́n máa fọwọ́ pa kùn. Àìníkùn tèmi náà ló jẹ́ kágbádà ìṣesúrò lóòrùn ìlà. Bàbá wa ọ̀tẹ́. Ẹ bá gbọ́lọ̀ tó bí fún ọlẹ́kẹsì. Ọlọ́pọ̀lá àgbárkà ti bẹ lára ní Jésì tàná. Kò tẹ́ pẹ̀lú ògbó ọlọ́ ẹni ò ní dé. Ẹ̀dẹ̀ ẹ̀rọ ní yóò kúrú, àwọn yóò rí kẹsì láyé. Ẹ̀dẹ̀ ẹ̀rọ ní náà yóò sì gùn, àmọ́ gbogbo gúgun rẹ̀ náà lórí yẹ̀yẹ́ ni kò ní láti yọ. Bàbá ọ̀tẹ́ pẹ̀lú ògbọ́lọ̀, wọ́lá bàbá wa Sàláàtì. Wọ́n ní àṣeyọrí, olóòdí ẹ̀ láṣeyọrí láyé. Ẹlẹ́kẹta rẹ̀, gbogbo àwọn ẹni ọlọ́run kàrámà ni wọ́n ń júwe. Kàrámà ẹ̀dá lọ́lọ́ sí ní ju ìyàwó náà. Ìdásàláàtì kàrámà. Bàbá ọlọ́wọ́ kàrámà ilẹ̀. Bàbá Ṣéwò náà ṣùgbù kàrámà. Àrídé ṣe tàná, ibi kàrámà ilẹ̀. Bàbá ọ̀tẹ́ pẹ̀lú ògùn ọlọ́run, wọ́n lá gbogbo àwọn ẹni ọlọ́run tí mo dárúkọ wọ̀nyí. Ọlọ́run pé kàrámà fún wọn. Sirran wa jaharan. Ọlọ́run yẹn dá kàrámà fún yìí. Àwọn apánikọ̀ á ṣe wà tó ha. Ọ̀hún ni súra kan lọ́nà bí jẹ́ kó yé gbogbo ayé pé kí o fà nẹ́bí ilé o. Kí o sì padà lẹ́yìn ànẹ́bí o. Kí o sì ní sọ ànẹ́bí ilé. Àwọn Ṣéwò náà Ìsá Ọlọ́run ní sọ ilé. Bàbá ọ̀pẹ́ bí i mú kí ẹ̀yin náà bá mi ṣe iná àti iná fún ẹ̀dá fún. Mo bẹ́ bọ́ sínú ohun tó bá
الله. Kí kálukú máa dà níyà. Gbogbo àwọn tí wọ́n dúró ládàá ni wọ́n tó ń bẹ lónìí. Bàbá wa tó bẹ lọ́nà náà yìí, ìtẹríba náà. Bàbá wa Mùkádàmà àwọn dúró. Gbogbo àwọn bàbá tí bẹ lọ́kùnrin ni tí wọ́n gbé pẹ̀lú àti wọn lọ́wọ́. Wọ́n dúró. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn màmá wa yìí. Ṣebí àwọn adílẹ́kẹ̀ yìí kò sẹ́ni tí bẹ́ẹ̀ ṣe kú ládàá ilẹ̀ tó dúró lónìí. Màmá tó bí inú àárín. Bismillahirrahmanirrahim. Wọ́n fẹ́ orí àṣepé. Ẹkún mi ní lọ́kàn, àìrí rakọ́. Ẹkún mi ní lọ́kàn, àìrí rakọ́. Bismillahirrahmanirrahim. Allahumma arhamna bil Qur'an. واجعله لنا إماما ونورا وهدى ورحمة. Gbẹ́nà kú kí n lo kàrámà ti mi. Àríbá ọgbọ́n. Ẹ̀dàkùntàn sí ìbájẹ̀ tí ìlú. Allahumma dhakkirna minhu ma nasina. وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته على الليل واطراف النهار واجعله لنا هدى يا رب العالمين. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا واصلح لنا دنيانا التي فيها مآسنا واصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا في كل شر. اللهم اجعل خير أمورنا آخره وخير عملنا خواتمه وخير أيامنا يوم نلقاك فيه. اللهم إنا نسألك عيشة هانية وميتة سوية ومرضا غير مخزي ولا فاني. اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العلم وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وتكن مرادنا وحقق إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونسألك الأولى من الجنة. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اقسم لنا من خشيتك ما تهون به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا بها جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا وماتنا بأسمائنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعل الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا عما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب
وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا 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 يا رب العالمين. Aláàkùbárù mẹ́ta. Aláàkùbárù mẹ́ta tá a máa ń ṣe pẹ̀lú àníyàn. Ṣùgbọ́n ẹ dákun aláàkùbárù àkọ́kọ́. Àkọ́kọ́ nínú aláàkùbárù tá a ṣe. Ẹ bá wa fi tọrọ àdúrà fún àwọn màmá wa nínú ilé. Ká fi tọrọ àdúrà fún àwọn ìyàwó àgbà tí wọ́n ń bẹ nínú ilé. Àwọn ìyá méjèèjì. Àwọn ìyàwó àgbà méjèèjì tí wọ́n ń bẹ nínú ilé. Tí wọ́n á bẹ nínú opó. Tí wọ́n ń bẹ nínú opó. Wọ́n ń ṣopó lọ́wọ́. Wọ́n ń ṣe opó lọ́wọ́. Àbí bá ń bọ́. Bẹ́ẹ̀ náà ni. Ó ti yàtọ̀ sí opó ti àwọn ọmọ kéékèèké. Lọ́kọ̀ ẹ̀kú. Ó ti ju bí 25 going to 30 or 35. You are not above that. Ọkọ̀ rẹ̀ wá kú ló wá parí okú tẹ́ ló wá jókòó wá ní òlọ́kọ̀ mọ́. Àìlọ́kọ̀ mọ́ rẹ̀ ni àmàlẹ́kọ̀ọ́ máa sí ìyẹ̀ lórí. Ó ti yàtọ̀ sí náà màmá wa. Ìyá tèmi àjúsà ni. Ẹnìkan ò lè fẹ́ mọ́ láyé. Bàbá wa tún dúró dè wọ́n. Kò ṣe fẹ́ mọ́. Bàbá dúró dè wọ́n. Wọ́n bá parí okó parí ẹ̀fẹ́lẹ́ bẹ̀rẹ̀. Kí bàbá wa jẹ bà, ó sì máa mú mi. Kí tó wá jókòó pé mo sọ igi fún yà mi, nígbà orí mi ò kú. Ìyá kejì kọ́. Ìyá kejì bẹ́ẹ̀ bákan bọ̀ mú. Ẹni wà lẹ́mọ̀ àbọ̀. Aláàpárá àkọ́kọ́ yìí, ẹ bá mi ṣàdúrà fún àwọn méjèèjì. Wọ́n gbìyànjú púpọ̀. Wọ́n àbá lé jẹ́. Pápá ìyá kejì yìí, màmá wa alájà Rescott. Obìnrin àlùbáríkà ni. Wọ́n àbá lé jẹ́. Kò wá ní nílà. Ẹ̀kan ṣo náà ni mo ní bàbá ìṣe mistake ni o. Lóbi ni wọ́n á bèèrè owó kọ́kọ́rọ́ lọ́wọ́ mi, kọ́kọ́rọ́ ti wá ní. Wọ́n á ní ìlú wọn ní 3,000. Ṣé tí bàbá wa gbé bùkátà wá ní? Ṣó ti yá lẹ́nu? Tó ti yá yá nù. Ṣùgbọ́n wọ́n á rú lẹ́nu mi pé wọ́n ṣe mistake. Mo yọ́tọ̀ ní ẹni tí wọ́n rán ọmọ sí. Àfilẹ̀ báwọn náà. Àwọn méjèèjì ẹ̀dàkùn, gbogbo tí ń jẹ́ àpadà sí ibú Ọlọ́run fi kàn wọ́n. Má jọ sunkún lórí wọn. Ọlọ́run, àwọn ìyá yìí, Ọlọ́run má dà wọ́n láàrùn. Ìyá mi ni ó jẹ fún bàbá mi títí tó fi kú. Kò àbí pẹ́ bó ṣe rí rẹ̀. Ṣó ti yé ó ti dàgbà. Tibẹ̀. Àmọ́ tibẹ̀. Wọ́n ṣe kí ni wọ́n yẹ kú. Ó ṣe kí ni wọ́n kú. Ọkọ rẹ̀. Ẹ bá mi pa mọ́ ọmọ ọmọ ọmọ. Ẹ bá tó àlẹ́ ránṣẹ́ sí wọn. Wọ́n bá ti fi ránṣẹ́ sí wọn yóò sì pa wọn. Aláàbárò ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ o. Ilé bàbá àgbà Ọlọ́ngbọ́. Ilé bàbá àgbà Ọlọ́ngbọ́. Ọlọ́ngbájú ó bàjẹ́. Májò ó bàjẹ́. Ọlọ́ngbájú ó dàrú. Májò ó dàrú. Fìtínà ò sí bẹ́ẹ̀, Ọlọ́run má gbé fìtínà wọn. Ìdààmú ò sí bẹ́ẹ̀, Ọlọ́run má gbé ìdààmú wọn. Ilé bàbá Sàláàtì, Ọlọ́run má jò ó dàrú. Àlùbáríkà tí wọ́n làwọn á jẹ́ o. Àlùbáríkà àwọn Sàláàtì làwọn á jẹ́. Àwọn òsì máa dé ní títí àkẹ́ Ọlọ́run bìí. Ọmọ kí ó tí ò bá fẹ́ ní àlùbáríkà àpá rẹ̀ tí ẹni pé kò sáà lọ́kà lára ẹ̀. Àwa ń jẹ ilé bàbá ṣe ò dásù olóbájú ó dànù. Ilé bàbá ṣe Adam olóbájú ó bàjẹ́. Bọ́ọ̀ bá wá fẹ́ kó bàjẹ́
tó sì fẹ́ kí tiẹ̀ náà má bàjẹ́ kó dáa. Pariwo Allahu Akbar. Allah apá ẹlẹ́kẹta rèé. Ẹlẹ́kẹta rèé. Lórí ayé yìí. Lórí ayé yìí. Ẹ̀rọ a máa bá yìí. Wọ́n wá ní bàbá wa, Ọlọ́run ṣe kan fún wọn tó pọ̀. Ọlọ́run gbà wọn láyé. Bàbá Ọlọ́run gbọ́ tàná tó lọ yìí ló jẹ́ kí gbogbo tí jẹ́ Ọlọ́run gbọ́ ṣe máa dún ní Kánò. Ìwọ tó bá mọ̀ lọ́nà. Lọ́rọ̀ Ọlọ́run gbà wọn láyé níbi pé wọ́n kọ́ pẹ̀tẹ́sì kan ní ilé. Wọ́n wá tó kọ́ fúláàtì kan sẹ́yìn. Pẹ̀lú mọ́sálásí tún ní. Mọ́sálásí tún wá wà bẹ́ẹ̀ kó kàn tẹ́lẹ̀ ìlú. Ní Gẹ́ndú. Ní Gẹ́ndú àlùbásà. Bá dé Kánò. Wọ́n lè ní ọ̀nà ọ̀pá ọ̀. Gẹ́ndú àlùbásà bá dé Kánò. Kódà nígbà ilé kí ó ta wá dákalẹ̀ ń bẹ̀. Àbá tí wọ́n pè ní ìmáàmù tó fa Málàrá ló tásà. Ẹ bá mi gbọ́ lọ́n tóbi fún dáadáa. Ilé kí ó dáadáa lẹ̀ bẹ̀. Táwa kọ́ wọn. Àkọ́kọ́ ọmọ kéwù dìbìrì. Nígbà yẹn, ló wá di ìmáàmù Bàṣírì tó báyìí. Kájí abẹ́lẹ́lẹ́ ti fara. A yayin da muka fara karatu a nan ganda albasa. Nace kana daga cikin ɗalibi na to. Nígbà máa kó Kánò ó pẹ̀lú àwọn tí mo wá pè ó wá lọ dọ́ọ̀tì ẹrù mi káàkiri kò bẹ́ẹ̀ kó mẹ́ ní wá ṣubú. Wọ́n ní agbówó nínú ó dàbí ilé ilé máa lọ lé tìrí náà. Wọ́n lára rí alẹ́ sákàtà rẹ̀. Alẹ́ sákàtà rẹ̀. Ìjọ̀wọ́. Alágbálẹ̀ gẹ̀gẹ̀ lórí ayé yìí. Ààyè tá ń bẹ yìí. Bí bàbá àpọ́wọ́ kọ́ bí wọ́n ṣe fi sí Ọlọ́run tí ó máa kú jù bẹ́ẹ̀ lọ. Tí ó máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹni tí ó dá ìlókò irú ọlọ́pàá tó wọ̀ wá. Gbogbo ẹni tí ó kó fìṣílẹ̀ wá bá wa ọlọ́pàá tó tó lọ wá. Àwọn àgbàgbà láàrín pẹ̀lú ilé ìdáta. Torí bọ́ bá ti parí ẹ̀ dáadáa. Ibi tí wọ́n náà ti tajà àti ṣọ́ọ̀bù ẹ̀ kò ní já fún ẹsẹ̀ àwọn èèyàn tó ń ra wọn lájà. Ìwọ́n bọ̀ wọ́n pẹ́ kí ààyè yìí kó parẹ́ kó túbọ̀ ọmọ ẹ̀kọ́ òrò sí pẹ́rù lọ́wọ́ wá sí. Fatiha alubarika alhamdu lillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أكبر الله أكبر. Ẹ jẹ́ àfọ̀rọ̀balẹ̀. Akọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ bàbá wa àgbà àgbà ọlọ́gbọ́. Bàbá wa tí wọ́n wá láti ìlú Kánò tí mo ní àwọn ni wọ́n kọ nílé ti ṣíṣe fi dá òfin bàbá. Bàbá wa tí wọ́n lọ yìí ní Kánò. Àwọn náà wọ́n ṣe àdúrà láàrin ìṣẹ́lẹ̀ méjì tí kí ti ní mọ́lá wọn dára rí. Tí ààrẹ ń sá àdúrà. Saboda yi diman da aka yi gamalan
ubangiji ya saka muku da alheri. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bàbá ọlọ́pàá máa ṣàgbẹ́ máa jí lọ. Wanda ya karɓi babanmu kuma kadimin Islam na roƙon Allah ya gafarta masa. Lokacin da malam ya rasu mun so mu je mu zo bisa ajiya. Amma da muka tattabi malam Abdul Samad sai ya ce mana mu bari tukunna. Da malam ya kwana bakwai da rasuwa mun gabatar da addu'a da mutanen da ina masa gaba domin shirya a nan masallaci mun yi wa malam addu'a. Wannan na ce ba zan bari haka ba. Malam ma'azam ya karanta da mutum ina ƙarami yau kusan shekara 35 kenan. Ina roƙon Allah ya saka maka da alheri. Malam da ya riga mu gidan gaskiya Allah ya gafarta masa. Allah ya sanya aljanna mutunansa. Zuriya da ya bari a baya Allah ya masa albarka. Allah ya albarkaci rayuwarsu. Allah ya haɗa kawunansu. Allah ya fara da dukkan wani abu da zai kawo sabani a gare su a tabbatar da Rasulullahi. Allahumma rabbana faghfir warhamna. Rabbana faghfir warhamna. Rabbana faghfir warhamna. اللهم انك عفو غفور كريم فاعف عنه. اللهم انك عفو غفور كريم فاعف عنه. برحمتك يا ذو الجلال والاكرام يا رب العالمين يا هو يا من لا هو الا هو يا من لا اله الا الله يا من ليس كمثله شيء في ملكه فاستجب الدعاء انك انت السميع الدعاء وتوب علينا يا مولانا انك انت التواب الرحيم. اللهم يا عالم الكفايات ويا سامع الأصوات يا باعث الأقوات يا مجيب الدعوات يا قرب النجاة يا خالق الأرض والسماوات أنت مولانا فنعم مولانا نصير. اللهم أنت أول فليس قبلك شيئا وأنت آخر فليس بعدك شيئا وأنت البالغ فليس منك شيئا وأنت البالغ فليس منك شيئا. فقلنا يا أول يا آخر يا غير بصير ونصير أنت مولانا فنعم مولانا نصير. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أرحمنا بتلاوة القرآن واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته على الليل وأطراف النهار واجعله هجة يا رب العالمين. اللهم انفعنا وارفعنا بالقران العظيم وبارك لنا بالايات والذكر الحكيم وتقبل منا انك انت السميع العليم وتوب علينا يا مولانا انك انت التواب الرحيم. اللهم زينا بزينة القرآن وأكرمنا بكرامة القرآن والبسنا بقناعة القرآن وعافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة بكرامة القرآن وأدخلنا جنة مع القرآن يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين يا هو يا من لا هو إلا هو من لا إله إلا الله يا من ليس كمثله شيء في ملكه فاستجب دعانا إنك أنت السميع الدعاء وتوب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم صل على سيدنا محمد نور الأنوار وسر الأسرار وترياق الأغيار وانفتاح باب اليسار سيدنا ونبينا وشفينا مولانا محمد صلى الله عليه وسلم. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Allah ya saka da alheri. Láàárín ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n nílẹ̀ ìgbogbo àdúrà táwọn ti ṣe ní Kánò àwọn ní kò gbọdọ̀ dúró bẹ́ẹ̀ nítorí àǹfààní táwọn jẹ lára bàbá wa àgbà tí wọ́n bẹ́ ń kalẹ̀ pé ó ti lé ní 30 years ago tí wọ́n tún kó àwọn nílé ike àwọn ní àbíká àwọn tún dé bí káwọn tó túnmọ̀ sílé alọ́gbọ́n kí ẹ sọ kẹta lẹ́yìn nísìn alẹ́bàdẹ̀ dáadáa alásọ́dọ̀ bàbá wa lókè òkun táwọn bá òbí òkun bá ṣàdúrà tó bá àwọn bàbá wa àlífà ni wọ́n wá padà wá dé ní adé gbogbo rẹ̀ bàbá wa lókè òkun. Thank you.
lókè òkun wọ́n ní ká sọ pé alhamdulillah. Wọ́n tún ní ká sọ pé alhamdulillah. Káwọn ní ọpẹ́ náà ládé. Wọ́n ní tó fa sábàbí ọpẹ́. Wọ́n nígbà tí àwọn àná. Wọ́n náà sọ fún ọpẹ́ yẹn náà mọ́ nígbà tí àwọn máa máa fàkọ̀dà. Gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní lọ́sọ̀tún lọ́sọ̀sí. Ṣùgbọ́n ṣe iná Abubakar. Òun ni wọ́n sọ gbogbo àwọn èèyàn máa fara balẹ̀. Àná Muhammad ti kú o. Ànábì ti jáde láyé o. Ṣùgbọ́n gbogbo wọn tó yẹ gbogbo wọn tó ń ṣe nínú ayé Ànábì tó bá yẹ gbogbo Ànábì ló fi ń ṣe tàbí tó bá jẹ gbogbo àná Muhammad ló ń sìn. Tó ẹni tó ń torí ẹ̀ ṣe òun ló ti lọ yí o. Ṣùgbọ́n tó bá ṣe pé ìpèpè tọ́lọ́ ní kàńtẹ́bí máa pèpè ìpèpè yẹn náà ló ń dáhùn látara àná Muhammad. Lọ́mọ pé ànábì tó ń pèpè lójú ọ̀ṣunjú ọ̀nà tọ́lọ́ òun náà ló ti kú yìí. Ọlọ́run tí wọ́n ń pè ìpèkè wá sí lóṣù ṣẹ́kù o. Ní ẹ̀ bàbá lókè òkun fún ara pé ìpèpè tí bàbá wa tí wọ́n ń pè wá sí níbi Al-Qur'ani tó ṣe bọ́lọ́run náà lórí tó máa pèpè bẹ́ẹ̀ wọ́n ti lọ bọ́lọ́run ní. Ọlọ́run tí wọ́n máa ń pè wá pé ká wá pàdé Ọlọ́run náà ṣẹ́kù o. Bí bàbá tí wọ́n wí lọ́jọ́ náà ọmọ wa ní kí ẹsẹ̀ wọ́n tí wọ́n pín ní ìyàwó àtúnṣorí rẹ̀. Wọ́n wá ní báwọn tún wò yìí ó dàbẹ̀ ní pé bàtà bá bẹ láyé èrò tún pọ̀ lẹ́yìn wọn yìí dùgbà tí wọ́n bẹ láyé lọ. Wọ́n náà máa dúpẹ́ o. Bàbá wọn bẹ láyé gbogbo tí wọ́n máa ń ṣe láyé náà rèé. Wọ́n ní wọ́n máa sọ fún akẹ́kọ̀ọ́ ààrùn nǹkan lálẹ́. Òun náà ní àbá àwọn tẹ́lẹ̀ ti gbọ́ ọsọ látàárọ̀. Kò sí nǹkan tó ju ọ̀pá rẹ̀ lọ. Ká má kẹ́rẹ̀ ká túbọ̀ múra sí àdó àwọn ọgbà. Ìjọba máa fi kún tí wọ́n máa fi kún fún wa. Wàlá kò ṣe ìbò bí ṣe وبالوالدين إحسانا wọ́n wà ní wà pé kásìlọ́ kò áyé lè ṣe kápọ̀ pé nǹkan láàrí ẹ bá fi kàpọ̀ pẹ̀lú ẹ̀ o ní a bá tún lọ torí wọ́n fi kọ́lé ìtì tí wọ́n bẹ̀rù kọ́ áà kí ń dà pẹ̀lú wọn ẹ̀ lọ́wọ́ ní àmúdá níbẹ̀ inú lẹ́ta wà yìí tàbí ní kọ́lọ́ lọ́wọ́ tàbáwò iṣẹ́ òkú àlàyé ní wọ́n kí ló bí bẹ́ẹ̀ àwọn tó ń bá jẹ́ àbá ń sọ pé ó ní àdìjẹ́ ìlú náà wọ́n ó tún rọ́bùlàmọ́ ti mú wọ́n àálẹ́ mú máa tó fàáyà wọ́n àálẹ́ mú náà wáyé máa tó fàáyà. Àwọn aláìmọ̀ká tí ò mọ́ lọ́wọ́ tí ò tọ́lọ́wọ́ wà tí ò mọ́ kankan bẹ́ẹ̀ bá ti ẹ̀yìn lẹ́yìn kò pẹ́ dání nígbà tí bẹ̀rẹ̀ ayé kọ́kọ́ kú yẹn náà ló ti lò. Ṣùgbọ́n àwọn ẹni ọlọ́wọ́ tí wọ́n tọ́lọ́wọ́ wà tí wọ́n mọ̀ wájú mẹ́yìn wọ́n mọ̀ tí wọ́n sì. Bí ọba wá ní wọ́n papòdà wọ́n kó wọn ṣẹlẹ̀. Bàbá ṣàkíyèsí bẹ́ẹ̀. Ẹ wo bàbá wa ṣàmọ́sù àdìríyà tí wọ́n ti wí látàárọ̀ ẹ̀wọ̀n tó ń dára látàárọ̀ ẹ̀kẹ́ bàbá wa tí wọ́n lọ inú wọn ẹ̀kọ́ àwọ̀ àyíká àwọn àgbà tòní ẹ̀jẹ̀ bàbá àyíká àwọn náà kí ẹ̀kọ́ wá ní àwọn ẹni ọlọ́run kú àwọn àpà káàkùnkùn ẹlòmí ìgbọ́gbọ́ ní ẹ̀tún wá dára nítorí ọlọ́gbọ́ àtọ́mọ́ mẹ́ta pàápàá gbogbo wọn náà lámàdá ló lè pàápàá ilé yìí àti kọ́níkálukú wá kábílẹ̀ ọjọ́ ìwọ́ wá kábí ọ̀nà ìlú lẹ́yà ọlọ́wọ́ tó dẹ̀rù bàbá méjèèjì tí wọ́n gbé fún
ọlọ́jẹ́ kẹ́mi wọ́n mú ìyá ẹ̀sùn ọ̀pẹ́ látàkì kàyà àwọn ìyá tó bẹ́ nílé má ṣe tẹ̀lé gbogbo àwọn ẹ̀kọ́ ọmọdé wọn bí lónìí ọlọ́run mọ́ṣàkọ́ sáyẹ̀nsì ọlọ́run mọ̀mọ́mọ́ ọmọ sọlẹ̀ àyà sayyidina Muhammad hasan bí kẹlẹ́ kìnnú wà wàhálà lil alamin adúró àdáda ọmọ mi khalifa ọmọ wa sàyìn تسليم العبد وتعيد بالعبد الصلاة الله غاية الله ولا منتهى ولا دين الصلاة نعمة بدوامك وعلى آله وصحبه وسلم بالضوالي لإياد القبوات أشهد قال جمال الله بسم الله الرحمن الرحيم لإله قريش إلههم وحد الشتاء والصيف فليعبدوا هذا البيت الذي أتاهم به وأمرهم من الأرض. كوابا بالي بابا أقولونغو. lábẹ́ ìlú àwọn bàbá wa gba ọlọ́gbọ́n ní kalẹ̀ kíṣẹ́ tí a fi túra àwọn àgbà ọlọ́gbọ́n kíṣẹ́ tí wọ́n wà láàrin ọkọ̀ tí a bá bùkátà àmà àrà yìí tí wọ́n fi ṣe èdè náà òun náà wà lẹ̀. kódà yìí tí wọ́n tún bọ́ wa ṣe léde náà bàbá wa ọ̀tẹ́ wọ́n á padà máa fi lọ́sẹ̀ sí wa. ìjọba ẹ̀dógún. Bọ́mọ alẹ́jọ́mọ̀ ẹ̀dógún ni ó kárí wa. Èyí tó ṣe lé ní sọ́mọ alẹ́jọ́mọ̀ ẹ̀dógún pẹ̀lú ògbó ọlọ́run ni ó máa dé àná. Àwọn máa sọ̀rọ̀ bá wà gbà ní ìsìn kí wọ́n tẹ́wọ́ wọn méjèèjì. Àwọn sọ̀rọ̀ bá wà gbà ọlọ́gbọ́ ẹ máa pa lọ ṣe. Bàbá ọlọ́gbọ́ ní ká ṣe àmìnà. Bàbá ọlọ́gbọ́ lágbọ́rọ̀ ọlọ́run. Wọ́n ní ká sọ pé alhamdulillah. Báyìí alhamdulillah rabbil alamin. Lẹ́yìn ọpẹ́ tó adábọ́ náà. Àti ó ṣe ńlá Muhammad. Àdẹ́bí tó jẹ́ tọ́jú èèyàn tó sọ wá ní èèyàn. Kí wá ní ìjẹ́ wá ní. Òun náà ní fáàrí pé ọlọ́run ṣe wá lọ́wọ́ lẹ́yìn ó ṣe ńlá tó Muhammad. Ìjẹ́ èèyàn wá ní táì ṣe fáàrí lórí. Òun náà lónìí. Tí ó bá wá sílẹ̀, ajá sí pé òjé èèyàn lónìí. Tí ò bá ti lè máa ṣe fáàrí pé ọmọ lẹ́yìn àná Muhammad lòun. Kìí ṣe èèyàn lónìí. Kìí ṣe èèyàn. Ọpẹ́ wa lónìí. Ìkejì ọpẹ́. Bàbá ọlọ́gbọ́ ti jẹ́ ẹja. Bàbá ọlọ́gbọ́. A máa jẹ́ ọmọ lẹ́yìn wọn. Ọlọ́run ní káwọn ẹ̀ máa bẹ̀rẹ̀ ní tí ń jẹ́ ọmọ lẹ́yìn wọn. Bàbá wa tànà. Ọlọ́run ní káwọn ẹ̀ máa bẹ̀rẹ̀ ní tí ń tẹ̀lé wọn tẹ̀mí tààrà. Nínú ọ̀pọ̀ wa ni. Alhamdulillah. Bàbá tuntun pé. Bàbá àlífà wọ́n láwọn olóòrò tó pọ̀ ló káwọn ṣàdúrà lọ. Wọ́n láwọn kọ̀kọ́ dú ọpẹ́ fún gbogbo mùsùlùmí lápapọ̀. Nítorí pé bàbá ọlọ́gbọ́ ti jẹ́ ẹ̀ta tàná. Wọ́n èé ṣe ti Kàdíríyà nìkan. Wọ́n wà. Bàbá ọlọ́pọ̀ ti ẹ̀ta tàná. Wọ́n jẹ́ bàbá fún. Gbogbo mùsùlùmí lọ́lọ́run ní kí wọ́n máa jẹ́ bàbá fún. Gbogbo mùsùlùmí náà ni wọ́n wá gbà wọ́n bẹ̀ pé ẹ tó ṣe bàbá fún wa, wọ́n sì gbà wọ́n bẹ̀ bá gbà wọ́n wá gbà.
mùsùlùmí lápapọ̀ náà wá rí bẹ́ẹ̀ pé kì í tún ṣe bàbá nìkan ẹtú bí aṣíwájú etí ẹ lè tẹ̀lé wọ́n sì tún gbà bẹ́ẹ̀. Allahu Akbar bàbá wa gbà wọ́n ní àkọ́kọ́ ní gbogbo àwọn tàbí bí táwọn bá fẹ́ yanjú ẹ̀ dáadáa gbogbo wa kọ́ ní Kàdíríyà. Tí a lọ súnra bàbá dá tẹ̀lé bàbá lọ sí ibi tí wọ́n sí tí gbogbo wa ní Kàdíríyà. Tàbí ká ní gbogbo àwọn táàjọ kò lé bí gbogbo wa táà fẹsẹ̀ rìn tẹ́lẹ̀ omi ò tiẹ̀ mọ̀ pẹ́sẹ̀ lòun fi ń rìn tàbí ní Rwanda àtàwọn táà bá lọ́hùn ìjẹ́ ṣe gbogbo wa ṣe Kàdíríyà ni wa. Gbogbo mùsùlùmí àtọkùnrin àtọbìnrin àtọmọdé àtàgbà wọ́n gbà fún wọn pé aṣíwájú wọn. Ṣùgbọ́n ẹni tó ṣe sábà bí ilé tẹ́lómi bí rìn tí ó mọ̀ pé òun rìn ẹlòmí já sí kòtò kò mọ̀ pé òun já sí kòtò wọ́n gbé ẹlòmí lẹ́sẹ̀ kò mọ̀ pé wọ́n gbé òun lẹ́sẹ̀ kò sí ohun tó fà á aṣíwájú tí bàbá yìí jẹ́ fún gbogbo ìsìláàmù tí gbogbo ìsìláàmù náà sì gbà wọ́n pé aṣíwájú ni wọ́n òun ní ìfẹ́ tí ń bẹ lára àwọn èèyàn tí wọ́n ní ṣe gbogbo tí wọ́n ṣe ní tí wọ́n fi wẹ̀yìn. Ẹjọ́ ṣàlọ́ wọ́n pẹ̀rù. Wọ́n wá láwọn tàtà bẹ́ẹ̀ àwọn ń dúpẹ́ gbogbo àwọn mùsùlùmí o torí náà bá ní káwọn máa ṣẹ̀ṣà yóò máa bẹ́ rí bákan ṣùgbọ́n látara pé bàbá àlífà ní gbogbo mùsùlùmí wọ́n ti kó gbogbo ẹ̀pọ̀ wọ́n wá ń kí gbogbo alápapọ̀. Wọ́n láwọn dá pé bí àwọn kí wa àwọn tí wọ́n sí bí ajẹ́ mùsùlùmí wọ́n kí wa. Wọ́n ní kò kọ́ ọjọ́ káwọn wí. Allahu Akbar. فلا تشكركم دار وضنقا كيف لا تشكركم دار وضنقا بعدما أسألتم فيها كثيرا بعدما أسألتم فيها كثيرا كيف لا تشكركم الدار وضنقا بعدما أتشكروا فيها كثيرا بعدما عاتسكم فيها كثيرا. كيف لا تشكرون كيف لا تشكرون كيف لا تشكركم دار الله بعدما أحسنتم فيها كثيرا بعدما أحسنتم فيها كثيرا. ربنا يجزيكم خير الجزاء ربنا يجزيكم عونا نسيرا ربنا يجزيكم عونا نسيرا ربنا gbogbo tí ń yẹ ọlọ́gbọ́ kí ló dé tàà ní kí kí ló dé tàà ní dúpẹ́ fún yín látàárọ̀ ilẹ̀ ṣú kẹlòmí tó lọ ní tí orí kankan jẹ́ ẹlòmí kò jẹ́ ẹlẹ́ nínú bàbá ọlọ́gbọ́ kò ká sí kankan pé wò ó tẹ̀lé yóò ní kí n bá ṣoríire wọ́n ti tán sínú ìfẹ́ ọlọ́wọ́pọ̀ ẹni lọ ẹni tí ṣàánú wọ́n lọ ẹni tí tọ̀mọ́lẹ̀ sínú ayé òkùnkùn tí ti bẹ láyé ẹlòmí lọ ẹni tí ò jẹ́ ká ṣìnà ti lọ ẹni tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọlu ẹbọ bọ́ sínú mọ́lẹ̀ ti lọ kò wá jẹ́ kó ní kálukú ọ̀pọ̀lọpọ̀ ojú ayé ara wọn nígbà náà kí ló ní káàdé kí kí ló ní káàdé dúpẹ́ fún yín. ọba tí máa ń sọ ní ilé san tó ṣe pé òun fún ààrẹ ló mọ iye òǹkà ẹ̀sán tí ń fẹ́ sọ fẹ́ rú òun náà ló máa bá wa sọ ilé sọ bẹ́ẹ̀.
àánú ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run tí máa ń fi sẹ̀sán fáwọn tí wọ́n bá dúró bẹ́ẹ̀ ti dúró ní olúwa bá ṣàbàwá ṣẹ́gun gbogbo ìsìlámù àpapọ̀. ربنا يجزيكم خيرا جزاء. Gbogbo díje ní adá tó máa fi sẹ̀sán ẹni tó máa dúró sí àwọn ènìyàn náà ẹni tí ó sọ pé nínú àwọn ènìyàn náà wò ní bàjẹ́ ẹni tó ṣe yìí tó ṣojú nínú àwọn ènìyàn náà ọlọ́run bá ṣàbàwá fi sẹ̀sán lẹ́yìn kọ̀ọ̀kan yìí. ربنا يكفيكم عونا نصيرا. Ó ṣàjọ́ kó àánú rẹ̀ tí máa ń dàsọ́dọ̀ èèyàn, àánú rẹ̀ tí máa ń gbé tini, àánú rẹ̀ ìrànlọ́wọ́ rẹ̀ tí máa ń ṣe bẹ́rù rẹ̀ látara ìlú tẹ́ dúró ti bàbá ọlọ́gbọ́n ọ̀tàlá tẹ́ dúró ti ti jẹta olùwọ́ ṣàwọn àmì ìṣẹ̀sọ́ bẹ́ẹ̀ nìkan. ربنا يكفيكم عونا نصيرا. Kàṣáàmì! Kàṣáàmì! Wọ́n kí àwọn àgbà. Bàbá ní sàláàtì kan, gbogbo sàláàtì láti rí. Àwọn ní ìdójúkọ wa, àwọn ní máa mú wa, àwọn ní wọ́n tí wọ́n náà. Àwọn náà ní wọ́n yá ṣe ní dídá yìí. Bàbá wa ti rí ká nínú wa, àgbàpá wọn fáwọn láti rí ni. Bàbá wa authentic bàbá. Ẹni máa padà sí. Ẹni máa padà sí. A lọ kí àwọn bàbá wa Sọ̀láàtì lánàá. Bàbá Àlífà, wọ́n ní àjò lánàá, wọ́n lọ kí bàbá wa Àlífà wa àgbà Sàláàtì. Wọ́n wá fìfẹ́ hàn sí wa pé àti ilé Sọ̀láàtì àti ilé Ọlọ́ngbọ́ wáhìd. Wọ́n wá fi ìfẹ́ hàn lánàá nì, wípé ilé Ọlọ́ngbọ́ àti ilé Sàláàtì ẹyọ kan náà ni. Kò sí tó lè sọ ní méjì ẹyọ kan ṣo náà ni. Àwọn sì ń gbó lórí ẹ̀. Bàbá Sàláàtì bí ilẹ̀ bẹ́ẹ̀, pé bó ti rí nì, àwọn sì tún wá bí ilẹ̀ bẹ́ẹ̀. Àwọn bàbá wọn ti jẹta tàná. Wọ́n ṣe gbó lórí ẹ̀. Àwọn lò ní ìjẹ́. Látara àṣẹ́sí ìtì àti ìjẹta pẹ̀lú bàbá àjẹta tàná pẹ̀lú bàbá tàná tó fi lórí òní náà bí tí rí náà kò sí kankan tó lè padà ẹ̀yẹ kan ṣe náà rí. Wọ́n wá ṣe dáadáa sí gbogbo àwọn bàbá. Àlùkímbà tí wọ́n wọ̀ yìí. Àlùkímbà àti bàbá Àlífà wọ̀ yìí. Allahu Akbar. Wọ́n lọ ní kímbà táwọn wọ̀ yìí. Bàbá Sàláàtì tọ̀ nínú wọn kú bàbá wa gbà. Allahu Akbar. Allahu Akbar. Wọ́n ní láti jọ́ tí wọ́n ti bí àlùkímbà yìí bá wọn. Wọ́n láwọn òyìnbó lẹ́ẹ̀mejì rí. Wọ́n ti gbé wá. Ẹgbẹ́ sínú ilé. Wọ́n ní lónìí náà wá wò pé kí ni táwọn fi kí bàbá ọlọ́gbọ̀n tò ní káàbọ̀ làwọn wá lọ túlé làwọn bá kà. Ọ̀yá! Ilé náà lè kó máa jẹ́ ẹ̀bùn ní bàbá ọlọ́gbọ̀n tò ní. Àwọn wá pa. Bàbá àgbà Sàláàtì authentic. Òyàwó lánàá. Òdàrú ń jẹta. Ó bẹ́ẹ̀ ni òdàrú ń jẹta. Lẹ́yìn ọlọ́wọ̀ yóò dà. A fi àgbọ́nká nínú ilé náà. A fi àgbọ́nká nínú ilé náà. Ilé bàbá Kàbárà. Àti ilé bàbá Kàbárà. Àti ilé bàbá Ọlọ́gbọ́. Ọlọ́gbọ́ jọ dàrú. Kò tiẹ̀ ní dàrú. Bẹ́ẹ̀ ni kò ní bẹ́ẹ̀ dà ẹ̀ ṣáájú bá ní. Àwọn ibi tá a lọ lánàá. Àwọn èèyàn ọ̀tá bàbá dé lánàá. Bàbá Ṣàmáṣùl Kádìrí. Bàbá Ṣàmáṣùl Kádìríyà. Wọ́n yẹ̀ dání. Fún ìdíwọ́ kan. Fún àwọn ìdíwọ́ kan. Ní wọ́n fi lè rìn àjò náà pẹ̀lú wọn. Adọ́dọ̀ àfá ńlá. Wọ́n lọ́dọ̀ bàbá àfá ńlá. Wọ́n gbàdúrà lẹ́nu tí wọ́n náà. Àwọn náà sì tún ṣàdúrà fún wọn. Adọ́dọ̀ bàbá Dómú. Wọ́n lọ́dọ̀ bàbá Dómú. Wọ́n ṣàdúrà fún wọn. Àwọn náà tún ṣàdúrà fún wọn. Adọ́dọ̀ ọ̀nà àrà. Bàbá ọ̀nà àrà ní Ṣàngó. Wọ́n kí wọn, wọ́n ṣàdúrà fún wọn. Àwọn náà tún ṣàdúrà padà. Lórí kíni? Lórí kíni? Lórí tá a gbé dání. Iṣẹ́ tí bàbá gbé dání. Àtàwọn tí a jọ gbé dání. Àti gbogbo àwọn encourage lápapọ̀. Bí Ọlọ́run ní jáwó. Ọlọ́mọ jáwó. Ẹṣẹ́ àmì fáwọn àgbàlagbà. Wá fi sábà
sábàbí wíwọ́ ọlọ́mọdé ó kún wa. Gbogbo àwọn tí wọ́n ṣe sábàbí wíwọ́ ni ọlọ́mọdé ọ̀rí wa súnmọ́. Gbogbo àdúrà tí wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ lórí. Kan tó ṣe Fátíà. Bàbá lókè òkú. Àwọn ni awwalu salihin. Wọ́n rẹ̀ ní kejì. Yàwọn náà lọ. Allahu Akbar. Ọlọ́jẹ́ kẹmí yóò kù. Bàbá olóyè ẹbí àgbà. Ọlọ́jẹ́ kẹmí yóò kù. Ọlọ́ṣẹ́ ńlá náà. Àdúrà ọlọ́run púpọ̀. Ọlọ́run ò ṣe wá ní àwọn nìkan. Ọlọ́run ò ṣe wá láwọn nìkan. Ọlọ́run fi àwọn ààyè. Àwọn ààyò ẹ̀dá. Àwọn kìnìún ẹ̀dá. Àwọn tí wọ́n máa ń dá ìtọ́lẹ́nu ògbìn. Àwọn tí wọ́n ń dá ìtọ́lẹ́nu ògbìn. Ọlọ́run wá fi wọ́n kiri dáadú lẹ́yìn. Bọ́lọ́run ti ṣe mí. Bọ́lọ́run ti ṣe àwọn afáwá. Ọlọ́run tàwọn níwọ̀nba ní. Wọ́n lọ́wọ́ sì fi jẹ́ nìkan ni. Tábà wọ́n fi yọ́. Ànábì Mùsá ni. Ànábì Mùsá alayhi salatu wa salam. Nígbà tó lọ́wọ́ rán sí Fíráúnà. Nígbà tó lọ́wọ́ sí Fíráúnà. Wà lọ bá Fíráúnà. Àyà Mùsá já. Ìwọ Ọlọ́run. Kó mọ́ bí ó ṣe kó bẹ́ẹ̀. قتلت منه النفس لا اله الا الله وعفو ان يقتلوني لا اله الا الله ó pààyàn kó bẹ́ẹ̀ ni ẹ̀rú wá pè mí náà pé ṣé wọ́n ní pè mí náà kí tó wá padà lọ ṣé wọ́n ní pa mí àmọ́ iṣẹ́ ẹ̀rọ Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run lọ́wọ́ mi ṣe yìí sí Ọlọ́run ayé Haruna ló afṣà bí ní ìsàlẹ̀ sínú máa ìrídàn ìsọ̀dínkù ní Allah. Ẹgbọ́lọ̀ tó kí. Allah. Adémúsá ní mo ti gbà. Mo gbà ọ́. Iṣẹ́ tó rán mi. Iṣẹ́ tó rán mi. Ọmọ ìyá mi. Ṣùgbọ́n ọmọ ìyá mi. Ìjà Haruna. Fikún mi. Lọ́nà pẹ̀lú mi. Lọ́nà pẹ̀lú mi. Ó máa tì mí lẹ́yìn. Ó tì mí lẹ́yìn. Bí bá ti wọ́yìn. Kí máa rí. Bí bá sọ̀rọ̀. Ó yá, inú òwú ìdìbò ti rí. Ààfù àyùkà sí. Allah. Ẹ̀rù ń bà mí kọ́ máa pé irọ́ ọmọ gbédé o. Ẹ̀rù ń bà mí káwọn ẹ̀mọ́ ní ọmọ gbédé. Ẹ̀mí ọ̀rọ̀ dúpẹ́ lónìí. Ọlọ́run dúpẹ́ lónìí. Ọlọ́run ní mo fi ọmọ ìyá rẹ̀ tì ọ́. Ọmọ fi ọmọ ìyá rẹ̀ tì ọ́. Ẹjọ́ máa jíṣẹ́ lọ. Mùsá tọrọ ìdí ànẹ́bì fún ọmọ ìyá rẹ̀. Ó tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run sì wí bẹ́ẹ̀ ló sì fàṣẹ síbẹ̀. Àwọn dúpẹ́ lónìí. Wọ́n làwọn dúpẹ́ ìtàwọn náà lónìí. Gbogbo àwọn tọ́lọ̀ ń fi rọ̀ kíkà. Gbogbo àwọn tọ́lọ̀ fi kọ́ kíkà bàbá. Ṣàmá sọ̀rọ̀ kàrí. Bàbá wa àgbà ṣàmá sọ̀rọ̀ kàríyà. Àwọn àwọn àgbà. Wọ́n ní wọ́n tó bá ṣe pé ká sọ̀rọ̀, tó bá ṣe pé ká gbẹ̀gbẹ̀ kalẹ̀, ìbẹ̀m̀bẹ̀ ju tàwọn lọ. Àmì Rùsà Kìrínà. Àwọn. Tá a bá ní kí agbá máìkì kábẹ̀rẹ̀ sí ní pè Ọlọ́run. Bí wọ́n náà bá ń gbóhùn bàbá wa ní Òsáàkiri ní kalẹ̀ yìí, ó ní fẹ́ kí wọ́n gbé máìkì kalẹ̀ máa. Bàbá wọn tá a bá ń pè ní ìmáàmù gómìnà nì, báwọn náà bá gba máìkì, táwọn náà bẹ̀rẹ̀ sí ní wí nǹkan, ó máa wò pé ṣé ìwò ní tún mílẹ̀ yìí nínú àwọn ọmọ ìyá rẹ̀. Bàbá wọn sọ̀rọ̀ ṣé ìwò rọ́ọ̀dà, báwọn náà bá di máìkì mú, bí wọ́n bá níjẹ̀ nígbà tí bàbá wa kí wọ́n tó jáde láyé, àwọn náà ni wọ́n wá dún láàyè yìí, ìwọ́n náà wo bí wọ́n ti dún jẹ́ náà, nínú wọn náà ní báwọn náà bá wí, wọ́n lọ máa wò pé báwo ní ti rí. Ṣe alhamdulillah. Kí ni dààmú? Ẹ máa ṣe lọ. Ẹ máa ṣe lọ. Káwọn sì máa ṣe wá tí a. Allahu Akbar. Ẹ̀rẹ̀ pariwo Ọlọ́run dáadáa. Ẹ pawó wọlé. Kọ́mọ̀lú kí bàbá máa rí jẹ́. Kọ́ máa yọ. Ìdùnnú ló ń jẹ àgbà.
káwọn náà máa dá ẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ kí gbogbo ẹ̀ máa bọ́ sí ọ̀run káwọn sì máa ṣàdúrà kí ni wàhálà ọlọ́mọ àṣẹ mùsùlùmí lè yọ ó máa bá wa tó dáadáa káṣà alhamdulillah. Musa pé àtiwọ́ àtọmọ ìyá rẹ̀ mo ti tó tì. Ọlọ́run ló ṣàdéhùn bẹ́ẹ̀ pé ìwọ tó jẹ́ ojú tó jẹ́ iwájú àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé yẹn nì mo ti dúró tì èsì ní padà. Àwọn tó máa ń lókun tẹ́ gbà agbóhùn fakúkọ̀ yìí ìran Ọlọ́run mo ti rọ kiri ká. Ọlọ́run náà wá rí kú bẹ́ẹ̀ gbogbo èmi gbogbo ṣẹ́kù ní o gbogbo àwọn tó bá wá lókun mi tẹ́ ẹ bẹ́ẹ̀ ti ṣẹ́ náà gbà tàbí wọ́n láwọn bẹ́ẹ̀ di lọ́wọ́ ẹ̀yẹ àwọn ẹlẹ́pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú èmi Ọlọ́run. Lórí bàbá àlíbà àti gbogbo àwọn bàbá ṣàmásù bàbá àwọn ìsọ̀ní bàbá àbíọ̀sàkì tó bá lórí bàbá àgbà nínú ilé àti gbogbo àwọn ẹ̀tọ́rẹ́dì gbogbo àwọn ọmọ ìdí mòrídá àti gbogbo mùsùlùmí ọlọ́pàá ti wá sílẹ̀ ẹ̀ ṣáàmì ayé ọlọ́run ti yé o alùpàá ní iye ibi kan kíbẹ̀ tó wà parí láyé àbíkó máa dá sí ni àbíkí ìsìjábà máa pọ̀ sí ni gbogbo àtàwọn bí bàbá ní ká má sàṣẹ́yìn o bí ẹ bá sàṣẹ́yìn ó ń fara rẹ̀ sẹ́yìn fún ara rẹ̀ ní o ọlọ́run nípa yín sẹ́yìn ọlọ́run nípa wọn náà sẹ́yìn gbogbo tọ́lọ́ ti ṣe mẹ́rin kọ̀ọ̀kan wá ọlọ́run má jò bàjẹ́ gbogbo àwọn tàǹtà lọ́jà máa tà á sì máa dè gbogbo àwọn wa àlejò lóṣùkú wa gbogbo ẹni tí kàwé tó kọ́ṣẹ́ tí ṣòwò tí kéwù ọlọ́mọ aṣọ bàbá afọláṣẹ orí olóṣèlú àdó mahama nàìjíríà lápapọ̀ ọlọ́run yóò dàrú ilé ìkọ̀ọ̀kan wa ọlọ́run yóò dàrú olóṣèlú àdó mahama ọ̀gá wa àgbà gómìnà wa tí tukọ̀ wa lọ́wọ́ ọlọ́ba àkùlọ́wọ́ ọlọ́ba àkùlọ́wọ́ bá a dó tì í محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم wọ́n ti bẹ̀rẹ̀ owó gẹ́gẹ́ bá wà fún àgbáṣe sọ́lẹ̀ ọba nípa àlàáfíà wọn jíjẹ nínú wọn níwọ̀ ọba ṣàpàwà ṣe bẹ́ẹ̀ máa fà rẹ̀ ṣe wọ́n májá wà wọ́n ti gbogbo àwọn tí bàbá dálẹ̀ ó bẹ̀rẹ̀ látọ̀dí àdígbà májá wọ́n ní kọ̀ọ̀kan wá ti nínú léyìí ọmọ májá ó dá owó bí ó bá ti dá owó sínú wọ́n dùn bẹ́ẹ̀ láṣábí bẹ́ẹ̀ gbogbo nílẹ̀ ní kọ̀ọ̀kan náà ní dá owó ó bá wọn yára náà bá lè pàdà fi àwọn wọ́n pẹ̀lú lé wọ́n àjẹ́ fìgbà kan jáde tẹ́lẹ̀ wọ́n yẹ́ ṣe ajáta káàkiri inú lé ní wọ́n máa ń wà tẹ́lẹ̀ náà wọ́n jáde lọ́jọ́ lọ́kàn tẹ́lẹ̀ náà tẹ̀síwà ni wọ́n dì mú àsìláàtù ni wọ́n ṣe ọdún wá ní wọ́n jòkó sínú lé kò lè ṣe àjòjì wọn kò ní wọ́n lára àbí ọlọ́run gbogbo ìgbà tí wọ́n wà lò nínú ayé ọlọ́wà fi ní wọ́n lára wọ́n fi ní wọ́n lára wọ́n lálẹ́ bọ́ àmàhàmà ọ̀lẹ́láyà ìlànà ọ̀lẹ́láyà ìlànà alábẹ̀ṣọ́wà Bọ́ọ̀lì ìdìnàbí ọdún súnmọ́ ọlọ́dàmùjá pẹ̀lú ṣe àwọn bàbá wa níjọ ṣe tọ́dún àjọmọ́jọ́ ni àjọmọ́dẹ́tì ni àṣírí tó wọ́n láàrùn tó sẹ́ni tó bí
Ikú bàbá wo yìí ṣọ̀fọ̀. Ọlọ́run fẹ́ràn wọn. Ó wá bẹ́ ká mọ̀ yìí wọn ni. Ká mọ̀ pé wọn ni. Wọ́n ló ti ṣe wọ́n ṣe yìí. Ọlọ́ba àṣàlékún kẹwàá. Wọ́n ní nàbí 24 November láti 20 lọ di 25, 26 náà yóò parí. Gbogbo adájọ́ tá ń ṣe wọn lọ́wọ́ fún palẹ̀ mọ́mọ́ rí. Ọlọ́run gbogbo ìgbà wọ́n láṣẹ rí. Gbogbo àwọn àríbà ìgbàdàmú ọlọ́pọ̀ àwọn láṣẹ rí. Mòrí dá gbogbo láṣẹ rí. Ọjọ́ náà àbí ọlọ́run wájú ọgbọ́n ní kọ̀ọ̀kan wá ti yá ayọ̀ mọ́jú ṣe ọlọ́ṣẹ́ náà máa ń wà. Ẹ bá ṣe wá ní. السلام المؤمن المهيمن العزيز الجلال المتكبر سبحان الله والشكور هو الله خالق الباري يسبح له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. اللهم صل على سيدنا محمد صلاه تبقى بها من جميع الاعمال والاعمال وتبلغنا بها جميع الاهداف وتطلقنا بها من كل سيئات وترفعنا بها جميع الاهداف وتبلغنا باهل الايات من جميع الخيرات في الحياه وبعد الممات. بسم الفاتحه. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط غير المغضوب عليهم. Announcement ní